torí ọjọ́ kan bọ̀ tó máa gbénú àwọn oníṣẹ́ ṣó ẹ wá ń ṣe àkàdé ló máa ń bèrè pé ṣe fẹ́ ta lẹ́lẹ́ yín ibi tẹ́ ẹ̀ tí lò ó tún bèrè lọ́wọ́ yín ègé ilé tí wọ́n wà rí fí o kẹ́nìkan dé chọ́ọ̀ṣì lọ́la ni ó ní hallelujah òun fẹ́ ran chọ́ọ̀ṣì lọ́wọ́ ó kèjọ ẹ lọ dúró sílẹ̀ jẹ́ ká parí ẹ̀sìn wa sùtà bá dẹ̀ parí ẹ̀sìn kí ló fẹ́ fi ran chọ́ọ̀ṣì lọ́wọ́ kí ni chọ́ọ̀chì ké wá bá ẹgbẹ́ kò fi ràn án lọ́wọ́ ṣé chọ́ọ̀chì ń kọ́lé lọ́wọ́ ni àbí chọ́ọ̀chì yarọ chọ́ọ̀chì ní bp àbó ní diabetes ó yẹ ká mọ̀ kóbìnrin kan ló lé dọ́dọ̀ wa ó yẹ ká ló bá gbẹ́nu ọ̀nà ló gbà wá fẹ́ǹsì pẹ́ ká gbé líle jáde torí à ní ṣòro. But I believe it happen in most churches now. ẹ sọ èmi ní bí àrẹ ṣẹbẹ́ mi mọ́ sí pé mọ́lá àwọn tó yà wèrè gbọ́ ọ̀dẹ́ wà nínú ní pásítọ̀ ọ̀dẹ́ wà nínú tíṣà ọ̀dẹ́ wà nínú láńlọ́ọ̀dù ọ̀dẹ́ wà nínú tọkọtaya náà àti bá rẹ́ni tí àlè ìyàwó ẹ̀ á fi mọ́tò gbé wá sílé á ní ọ̀gá àwọn tó ń sọ yẹn nìyẹn ó ṣèdé láti Saudi àjọ lọ Saudi aláràfà ẹ̀ ẹ̀yìn tó fọmú gbé sókè ó ní máàkà má dínà ó ti gbàgbé yẹn tẹ́lẹ̀ òyìnbó ẹ̀yẹn tí ó dàbẹ̀ pé ìwé tó ṣètò lọ́kà yẹn ó ń gùn ẹ̀ o how do we get to this wọ́n rú bó ṣe bèrè question ìjà lọ́wọ́ rú èmi tèmi mo wá mọ́ọ̀lù ẹ̀ mo ṣe bọ́ọ̀sì mo ta gúgúrú mo tẹ̀pà mo ta ẹran ọ̀gbẹ́ mo ṣe fumigation. But sir, how do we get to this? Sir, the question came because barely monthly now laughingly fuel increment. ó láti wá nǹkan kan dá gbójúlé nìyẹn. It was not like this before. It has to be so. Okay, when you Shell is leaving, all these big oil companies are leaving. Ọmọ tó fẹ́ rú yín lẹ̀ fún yín náà. Ó dàbẹ̀ tó lé ìyàwó ẹ̀ lọ nítorí pé ó nag pé ìyàwó òun yìí ti burú jù. Ẹni tó ti wá lọ bá pàdé nígbà tó lọ sí ìyànà gbájà ó jẹ́ nítorí wárápá. Bọ̀ tó dress kan lọ́jọ́ yẹn wọ́n pàdé ra ní pàtí. Wọ́n yọ wọ́n gbádùn wọn ṣe gbogbo ẹ̀. Nígbà tó di lẹ́tọ́ fẹ́ máa sinra wọn lọ wárápá ẹ̀ mú lọ́nu mọ́lẹ̀ lójú títì. Wọ́n ní wọ́n sọ pé aṣọ kan lẹ́jọ́ ẹ̀ dúró gbèsè àwọn ẹ̀ dúró ti kẹgbẹ́ ẹ̀ dúró gbà. Ó máa ń sìnkì tẹ́lẹ̀ mọ́ ẹ̀kọ́ tí ò lè bá ẹ sọ̀rọ̀. Then after one hour ó padà sáyé. Àwọn oníṣẹ́ kò sí nǹkan tó ṣe àwọn kí ló máa sọ fún wọn ní kò sí kò fọgbọ́n kẹ sínú mọ́tò kò lè yìí wà á padà wà á bá yà wà ṣe wọ́n máa tó padà wà nígbà nǹkan tó jù mí rí mi ò tí lè sọ sí wọ́n á bèrè how do we get to this nígbà tí a middle class ti kúrò Nàìjíríà ó ti kúrò ní time go on Ọbásanjọ́ ò bá middle class èèyàn kan mú ó sọ Operation Feed the Nation ó sọ di Ọbásanjọ́ farm. Then ẹnìkan fẹ́ wọlé third time Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí gbé $10,000 òun pín káàrin fún àwọn delegate lótẹ́ẹ̀lì níbo ló ti ń yọ. Third time. Third time ṣé third time ní àbúrò àwọn àbọ̀nfúnra ẹ̀ gọ̀ o ti ṣe military head of state o ti tún ṣe 2 times civilian ẹ jọ sá kí ló ṣe fẹ́ ṣe fún wa kí ló tún fẹ́ ṣe fún wa o fẹ́ yàwó for 18 years kò bímọ o ṣe wá jẹ́ commissioner of police ọ̀gá ìyàwó ẹ̀ tún ní kó fún ní 10 years sí wọ́n mi kò lọ wá sùn láyé nígbà tó dẹ̀ mọ̀ pé ìwọ ni kì í ṣe pé ìwọ ló kó ẹ̀kú ìwọ ni ò látọ̀ ẹ lọ try me ní bó tẹ̀ jẹ́ junior police officer kan mo wọlé ká wò ó òun náà máa dára ẹlẹ́bi ń sìn á ní báwo lẹ ṣe pẹ̀lú ẹ̀ tó bímọ ẹ̀ ọjọ́ ọkùnrin yẹn ṣé kò ní kẹ́rù ẹ̀ so ìwọ á béèrè pé how do we get to this èló ló wà lọ́wọ́ ìgbà tó má rì èló ló wà lọ́wọ́ ìgbà tó má rì inú ilé wo lẹ má rì sí ṣé mo ti wá bá àwọn kan lẹ́kọ̀ọ́ ìrírí tí mo sá kúrò ńbẹ̀ lọ́jọ́ kejì that was 1991 nígbà tí ma fi débẹ̀ ẹni ẹ gbà mí lálejò ẹ̀gbọ́n mi ni mo ṣàrí pé yàrá kan láṣọ àwọn ọmọ gbé báàgì mi wọlé àwọlé ṣùgbọ́n tó dẹ̀wà ní lálẹ́dà fẹ́sùn mọ̀ pé gbogbo palace ṣíà wọn kàn hàn jẹ́ sára kan náà ni àbọ̀n fẹ́ ṣe studio ni ọmọ ṣáàsì mi sọ pé mi ò gbádùn ṣùgbọ́n tó dẹ̀ yálẹ̀ ẹ̀gbọ́n mi wọn ní wàá sun bí ọmọ náà bọ̀dá ṣé ibi tẹ́ ti ń wá ilé ọdún rẹ̀ tán lẹ́wà lẹ́kọ̀ọ́ ayé yín ò dá sa ẹ̀ gbádùn àmì òní lè sùn máa jòkó tilẹ̀ máa mọ́ ni o má kàmí máa tó máa sunú léyìí pẹ̀lú dáwọn ọjọ́ kejì even slippers tó kó fún wọn láti kó fún ṣùgbọ́n ẹni téèyàn bá gbé dàgbà lọ́dọ̀ ẹ̀ ìwà ẹ̀ ló máa wo èmi dẹ̀ wá sẹ́kọ̀ọ́ láti wá dèèyàn bó jẹ́ gọ́tà láfẹ́ kó máa kó dáadáa bó dẹ̀ jẹ́ títì láfẹ́ wú bó dẹ̀ jẹ́ sọ́kàwé gbogbo ẹ̀ ni mo ṣe o mo tún tọ̀gẹ̀dẹ̀ ní kòsì market mo tẹ̀ràn ọ̀gbẹ́ mo ṣe fumigation mo ṣe boxing then ibi tẹ́nì kan ti fẹ́ kọ́ mi kọ́ bá kọ́nà mo ṣe accountant ní 72 ọ̀pẹ́ bí in the fashion house mo wú máa ṣẹ̀ṣẹ̀ dé magi fashion náà pé ó tẹ̀ gorí table ní afẹ́ṣẹ́ auditing máa da ọ̀gá mi tó gorí kíní kan ọkàn fowó kún owó mi bọ̀ bó ṣe fi kún owó mi mò ń tọ́jú ẹ̀ mú owó mi ṣùgbọ́n tó yá lógun table tó lóun fẹ́ ká nǹkan lókè
madam wọ́n gbádà ẹ̀dẹ̀ ní kí n máa wò kì pẹ̀lú àwọn òní rán mi níṣẹ́ tí mi wá sí kó wá ṣe o mo yá fi tébù yẹn lẹ̀ mo wọ títì mo ṣe lọ́n tèmi ni ìwọ wá ń bèrè how do we get to this